ojúmọ́ ire ni ojúmọ́ ire ni ojúmọ́ ire ni o ojúmọ́ ire ni ilẹ̀ tó mọ́ mi lè ní o ojúmọ́ ire ni ọ̀nà ṣí ọ̀nà là ojúmọ́ ire ni. èrè àdúrà ojú mi ro mi o ìgbìmọ̀ mi padà bọ̀ ọ̀rọ̀ mi mà dáyọ̀. ojú mi ro mi o ìgbìmọ̀ mi padà bọ̀ ọ̀rọ̀ mi mà dáyọ̀. ẹ má jẹ́ ó yà yín lẹ́nu pé ọ̀rọ̀ ọ̀tọ̀ la gbé gbà lónìí. yẹ́sìkẹ́ gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ ní Maryland lẹ́ ń rí lójú ìwòran yín yẹn yẹ́sìkẹ́ bá a ṣe máa lò lónìí nìyẹn ẹ gbà wó làbàbàbàbàbàbàbà yáyáyáyáyáyáyá. òní lónìí yìí àwọn advert wa tá a ní ó là ń kìborí ètò lọ́jọ́ ẹ rí pa àṣètò bí alára orin ọpẹ́ àtàwọn advert wa gbogbo ètò tá a ní lọ́dún yìí ó là ń tì sí ẹyẹ. òní lọ́jọ́ Friday
àbíjọ́ sátidé ni ẹ wá wo móbì yìí o Lásìsì alápòkà Kúnlé Adégbìtẹ́ ló gbé jáde ń bọ̀ Kúnlé Adégbìtẹ́ gan ń bọ̀ lórí ètò wa wọ́n sọ fún yín ń bọ̀. Lónìí àrà ọ̀tọ̀ lágbègbà ó lè mọ́ rí bí ẹ ṣe mọ́ ń rí ọ̀tọ̀ lélẹ́yìí ẹ jẹ́ ń sáré wọ yàrá àkéde wa ká tó mọ ráńdì ẹ̀ ọ̀pù ẹ rí i pé tòní ó tún yàtọ̀ ayin ó lè bàbà sàálà. Sunday lárákùnrin ṣọjọ́ bí ẹ̀ tó bá di lọ́la wọ́n bẹ̀rẹ̀ sí ní advertise eléyìí tó bá dọ̀la wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé àná ṣe ṣókí bẹ́ẹ̀ ni ẹ gbà. God of Apostle Ayọ̀délé Babalọ́lá is at it again. Ìlọrin Fire Crusade. It's high time for you to have a divine encounter with your maker in these 5 days Ìlọrin Fire Crusade. From Monday 16th to Friday 20th December. Power over storm. God is ready to put an end to every storm in your life, business, finances, family, under the anointing of the servant. Evangelist Emmanuel Toluwa Shakeredolu, Ìlọrin DCC Superintendent, with CAC President Worldwide, Pastor A.O. Akinosun, Songs Ministration, Ìlọrin DCC Mass Choir, Ayari Bamidele, Sister Oladosu Twins, Elijah Aketodi Ọlọ́run Sọ̀bẹ́. Venue is Ìlọrin City Stadium from Monday 16th to Friday 20th December. Time 5 p.m. daily. Package by CAC Okeshego Taiwo Ìsàlẹ̀, Ìlọrin DCC headquarters. It is going to be an unforgettable encounter with Almighty God. Don't miss it. Jesus is Lord. Ètò Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́ Sọ́wọ́nyá. Ètò Sọ́wọ́nyá ti dóde o. Sọ́wọ́nyá ti dóde o. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn kó dàgbọ́ngbọ́n akọ́sí Sọ́wọ́nyá ti dé. Bẹ́ẹ̀ ni o, ẹ kú lélà àkàrà lé ẹ̀rìn wá ní tèrò ọ̀nà. Ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá. Yóò máa bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ níkànnì yìí. Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. Agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, méje alẹ́ ni ní Nàìjíríà, agogo mẹ́fà ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Béèyàn bá mí ìṣètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìgún ọ̀sán ògiri gbígbẹ ni. Sọ́wọ́nyá pẹ̀lú Samis Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn kó dàgbọ́ngbọ́n akọ́sí. Sọ́wọ́nyá ti dé. There is a company in America, everybody call it Pleasant Services. You better call them for your event planning. The Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pàjù. Pabambari ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ fẹ́ tẹ́ ò ní rí. Ní the Pleasant Services. Ìwọ ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +1443.
There is a company in America, everybody call it Pleasant Services. You better call them for your event planning. The Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wà pàjù. Pàbàmbarì ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ fẹ́ tẹ́ ò ní rí. Ní The Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 5344434 tàbí +14437 608578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Call them for your event planning. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. My gift will pay for me. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Orin lẹ̀bùn mi, eléré ni mí. Adẹ́rìn kò sónú mo jẹ́ mo lè fi dùrù dára torí ẹ̀bùn mi ni. Ẹ̀bùn mi máa lànà fún mi. Ẹ̀bùn mi my gift a fantastic program. Àgbọ́túngbọ́ ètò bàbá ètò alárinrin. Ibi tẹ́ ó ti máa ṣalábàápàdé oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó ń lo ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé Monday àti ọjọ́ ẹtì Friday ní Dayo Agboola Radio TV. Time 5 p.m. Upcoming artists can also come on the program to show their gift. Àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀ dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun ní Dayo Agboola Radio TV. Agogo 5 ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní gbogbo ọjọ́ Monday àtọjọ́ Friday. Ọ̀pọ̀ ló lẹ́bùn tó jẹ́ wípé wọ́n fi ń fọṣọ pọnmi gbálẹ̀ dáná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀. Ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi my gift ó wà interesting domi alàgbà bọ̀rọ̀gìnì yungbayungba ẹ gbà bẹ́ẹ̀. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Gbogbo yín pátá ẹ kú ìyànjú, 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 ẹ kú ìyànjú. Adéyànjú wa ládé, àmì Ọlọ́run Adéyànjú wa ládé o. Ọlọ́run Adéyànjú wa ládé o. Adéyànjú wa ládé o. Bẹ́nìyàn bá jí ní kùtùkùtù òwúrọ̀ fẹ́ rí mọ́njò. Àì tó gba bí iṣẹ́ òòjọ́ rẹ̀ lọ. Irú wọn là á kí pókú ìyànjú. Nítorí ọwọ́ alápọn la ó mú sanra. Òtítọ́ ni wípé kìràkìtà ò dọ́là. Ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan kan. Ọlọ́run ọba ni kó déyànjú wa ládé. Ní gbogbo ọjọ́ Àlàmísì Thursday. Ní agogo 4 ìrọ̀lẹ́ 4 p.m. Ní kẹ́ ẹ máa pàdé ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín. Ìbíyẹmí ọmọ Òrówọlé AIJ. Lórí ètò yín ètò wa. Ẹ kú ìyànjú. Ètò tí gbogbo ayé ń gbóríyìn fún. Lórí Dayo Agboola Radio TV lágogo 4 ìrọ̀lẹ́ ọjọ́ Thursday tọ̀sẹ̀ yìí. Ẹ ò gbọ́dọ̀ miss ẹ̀. Ọlọ́run Adéyànjú wa ládé o. Adéyànjú wa ládé o. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Oh. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on agbooladedayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtún jẹ́ ń sáǹpù ọmọ eléré ọ̀dẹ. Ètò ayọ́ka lẹ́tọ̀ ètò tó kàn ní lọ́gbọ́n kàn ní lẹ́kọ̀ọ́ fún ní lóye pẹ̀lú èdè abínibí bàbá wa. Gbọ́ngbọ́n kan sì ó ládùn nínú tó bá ti da agogo 5 rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà. Tó bá jẹ́ Nàìjíríà ńkọ́ agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom. Ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ jẹ́ ká jọ mọ́ gbọ́. Dayo Agboola Radio TV níbẹ̀ lẹ́ ò ti máa jẹ̀gbá ládùn ètò. Ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ o. Ìjàpá bá ń fọmọ rẹ̀ lésì. Ó lé mi àmọ́ buyan ní nǹkan wà máa pè mí láhùn.
ọláìdé ọ̀rọ̀ pọ̀ o ọmọ wọn nílùú gbọ̀ngàn olúfì ó káre tó ṣe bí ọmọ ahun ẹ̀yin àyànfẹ́ mo lẹ́ ògbérin àbẹ́ ògbérin orin ẹ̀ lérí bá dà ń lọ́mọ rẹ̀ gbé ẹ mọ̀ wípé ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́ rẹ o àyọkàrè 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 ọláìdédé òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayọ̀ Agbọ́lá rédíò TV lẹ́yìn tí màmá jẹ̀gbáládùn ètò. ẹ̀mí mímọ́ gbẹ́jọ́ mi rò ìwọ ló ní wá. Ìlọrin City Fire Crusade. Ọlọ́run Ayọ̀ Babalọ́lá. Ó ṣe tó fẹ́ ṣiṣẹ́ agbára. Ní Ìlọrin City Stadium. Àkórí ìsọjí ìta gbangba lágbára ni. Power over storm. Agbára lórí ìjì. Bẹ̀rẹ̀ láti ọjọ́ Monday 16th to Friday 20th December 2019. Wọ́n ní ìrírí iṣẹ́ agbára bíi ti 1930. Ọlọ́run ṣe tó fẹ́ gba ọ̀kàrà. Ó fẹ́ já ìdè parapa. Ogun ọjọ́ pípẹ́ tó ṣe tó wọ́n fẹ́ ṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Ọlọ́run fẹ́ lọ. Evangelist Emmanuel Tolúwa Ṣakérédolú JP. Ìlọrin DCC Superintendent. Pẹ̀lú CAC President Worldwide. Pastor A.O. Akínọ̀ṣù. Àwọn olórí ẹ̀mí. Ìlọrin DCC Mass Choir. Ayáwó Bámidélé. Sister Amadoshu Twin. Ṣàjẹ́ Akíntúndí Ọlọ́run Sábẹ́. Agbọ́dọ̀rú ìrọ̀lẹ́. Nínú ìsọjí yóò ti máa jò. Ní Ìlọrin City Stadium. CAC. Òkè Ìṣẹ́gun Táíwò Ìsàlẹ̀ IDCC Headquarter Kwara State. Ló ṣe agbátẹrù ìsọjí yìí o. Agbára Ọlọ́run máa já gbogbo ìdè. Mẹ́ta ní Mẹ́dínà.